Mr. Ògúngbílé Táyọ̀ Augustine editor lé lọ́dún hallelujah. Owó bí tí mo ti bẹ̀rẹ̀, owó bí tí mo dé, mo rí pé gbogbo ló yẹ o bàbá. Bẹ́ẹ̀ni, àdá gbogbo ọpẹ́ àti ìyìn padà sọ́dọ̀ Ọlọ́run ọ̀gá ògo, ọba tó ń bá wa dáàbò bo ọlọ́jọ́ ìbí tẹ̀bí tara taya tọmọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú orin Dáfídì orí 51 ẹsẹ̀ 10, ó sọ pé búburú kan kì yóò ṣubú lu ọlọ́jọ́ ìbí, bẹ́ẹ̀ ni àrùn kárùn kan kì yóò súnmọ́ ilé rẹ̀. Bó bá wá rí bẹ́ẹ̀, a bá ọlọ́jọ́ ìbí tòní dúpẹ́, àkìpè ìwò orí kádùn lónìí 20 oṣù kẹfà ọdún tí a wà yìí. We say happy birthday to you sir, long life and prosperity. Ọlọ́jọ́ ìbí o, mo ṣe tán mo fẹ́ kì í délédélé. Ẹ̀yin ló kórè sí ọmọ wòyíra, wòyíra kò mọ́ bàa rẹ̀ rúkẹ́rú, ẹ̀rúkẹ́rú àmọ́ àbílálá lẹ́nu. Ẹ̀yin ló kórè sí ọmọ wòyíra, wòyíra kò mọ́ bàa ra igbákígbá torí igbákígbá ni kẹ̀kẹ́ so. Òkórè sí nìyẹn ọmọ wòyíra, wòyíra kò mọ́ bàa rẹ̀ ṣinkẹ́ṣin, ẹ̀ṣinkẹ́ṣin ní gbólówó rẹ̀ sánlẹ̀. Ọmọ kéléwu ni kú ogun, òkú ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀, òkú ọmọ tàka ìjàrodò, ọmọ ajowújowú tí yọkọ lẹ́nu. Owó ò jẹ́ kí n fólókò lóbìnrin, owó kò jẹ́ kí n fókò méjì sílé, bẹ́ẹ̀yẹn bá fókò méjì sílé bí olúwa rẹ̀ ń wọ́ràn kiri ni. Òkórè sí nìyẹn ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀. Mr. Ògúngbílé Táyọ̀ Augustine editor, ẹ kú ewu ọjọ́ ìbí o, ìgbà ọdún tẹ́ ẹ bá lò lókè èèpẹ̀ ọdún kan ló máa jẹ́, àmín lórúkọ Jésù. Bàbá.